Ẹ kú dédé wò yí o, gbogbo ibi tẹ́ bá ti ń wò mí. Orúkọ mi ni Adéjọkẹ́ Shifao Lawal, tí everybody máa ń pè ní Jọkẹ́ Lawal. Lórí ọmọ, lórí ọmọ, lórí ọmọ. Mo ò tí really ní experience púpọ̀ because mi ì marry rí, mi ì lọlé ọkọ rí. Ṣùgbọ́n mo bí ọmọ ẹyọ kan. Mo bí ọmọ ẹyọ kan nígbà tí mo wà ní very tender age, like mo kéré gan ìgbà tí mo bí Ọlámilékan. Mo kéré gan ìgbà tí mo bí Lékan. So láti 17 years, because lọ́dún yẹn ọmọ yẹn máa pé 17, ó ti jáde secondary school. Èmi nìkan single-handedly ni mò ń take care. Àsanwó school, àsanwó gbá, àsanwó àwo, àsanwó kòkó, àsanwó ṣàṣà. I've been the only one doing everything. Thank God for my parents. Ọlọ́run pé kí n ní àwọn òbí gidi because àwọn ni wọ́n wò pé okay, ọmọ yẹn wá, jẹ́ kó wà ní àkàtà wa, kí wọ́n lè ráyè ṣayé títí ẹ̀. Because ká ní pé àwọn parents mi wọn, ká nígbà tí mo bímọ, lóòótọ́ ìgbà tí mo lóyún o, mọ́mì àti dádì mi, mi ì rí wọn for more than 3 years. Mi ì rí mọ́mì mi báyìí àti dádì mi sójú báyìí. Ọ̀dọ̀ grandma mi ni mò ń gbé ní Surulere títí. Ìgbà tọ́mọ yẹn pé 4 years, wọ́n gbà lọ́wọ́ mi gbà. So that ìwọ náà máa lè take care ara ẹ̀, wá lè start afresh and all. So wọ́n gba ọmọ yẹn lọ́wọ́ mi láti 4 years títí di ìsìn, ọ̀dọ̀ àwọn parents mi náà ló ṣì wà. Ó dẹ̀ ti pé 17 ní ọdún tàwa yìí. Èmi ni mò ń ṣe ìyá, èmi ni mò ń ṣe bàbá, èmi mò ń ṣe everything. Tí bá ní pé kí n máa ro àwọn nǹkan yẹn, mo ò kí fẹ́ máa rò ó jù because ó máa jẹ́ kí n máa wà emotional and I don't like being emotional ní social space. Mo ò like ẹ̀, but inú mi dùn pé mo bí ní time tí mo bí because honestly ká ní pé mi ò bí náà ni, mo lè má ì tí bí ọmọ báyìí. Lẹ́yìn kò ṣe pé mi ò lóyún o, ẹ má ṣì mí gbọ́ o, kò ṣe pé mi ò lóyún lẹ́yìn ìgbà tí mo bí Lékan. Èmi ni mo wò ó wípé mo bí kan, mi ò tíì tán yanjú. Kò dẹ̀ jẹ́ pé mo ti ní èèyàn tó fẹ́ marry mi. Ṣó wá da kí inú èsì kò tó wá jó mi lẹ́ẹ̀mejì. So ni mo fi wò pé okay, tí bá ti rí èèyàn tí mo feel wípé ó wà okay náà fún mi láti bí ọmọ fún mi because ayé ti lajú nsìn, it's not about getting married or anything. But getting married ò ń ṣe nǹkan tí ojú òrìrì or anything. There's no trophy for best wife ní Nàìjíríà tàwa. Èmi mọ̀ ìlú mi o, kò sí trophy for best wife àbí best èèyàn tó mọ̀ ìyá jẹ jù. So I just feel it's better for me to wait enough láti rí the right person to be a father for my child. Ṣé pé tí mo bá fẹ́ bí ọmọ mi gan, èèyàn tó máa lè take care, tá máa lè ṣe co-parenting, tó bá jẹ́ pé a agree láti co-parent. Tó bá jẹ́ pé marriage náà ni, all well and good, but ìrírí mi pọ̀ lórí ọmọ gan ni o, gan ni because ó ní àwọn nǹkan mi as a single mother tó jẹ́ pé kò yẹ kó o ṣe. Ó ní àwọn èèyàn tó jẹ́ pé kò yẹ kó o bá sọ̀rọ̀. Bó nítorí pé o ní ọmọ, bí ọmọ yẹn sick, o need owó. Iṣẹ́ tó ń ṣe is not really booming, kò really mówó wọlé bó yẹ kó mówó wọlé, and you need to take care of that child. Èèyàn ní choice, èèyàn tí ó yẹ kó bá sọ̀rọ̀ gan, ẹlòmíì kan máa fi gbá gún ẹ lórí, máa sọ̀rọ̀ sí ẹ ṣàkàṣàkàṣàkà. Àwọn èèyàn míì tí wọn ò mọ̀ràn sọ anyhow. Ayé dẹ̀ tún di ayé social media tó jẹ́ pé everybody ló right, everybody ló best. Nǹkan tí àwọn bá ti rò ní kọ̀rọ̀ yàrá wọn, tí wọ́n sọra wọn di keypad warrior, tó bá ti sọ, òun ni all right. Ọmọ nǹkan tí èèyàn go through ní under G. Ọmọ bí mo ti jẹun. And having a child, ìwọ lè máa jẹun láti àárọ̀ títí, but ọmọ máa jẹun, ọmọ máa mu, kò rán ẹ pé kó bí òun náà. So you have to look for a way around it. Bí èèyàn ìyá Bàsírá kan ló máa lọ jẹ lówó, ẹ̀dọ̀ ìyá mi ní 2000 kí sáré fẹ́ ra gàrí àtẹ̀pà, ẹ̀dọ̀ ìyá mi lélẹ̀ títí. But I thank God at least ọmọ yẹn náà ti parí secondary school. Institution làwọn ò lọ kàn, kọ́ ló bá mi ṣe. Kó fún mi ní Mr. Right tó máa ṣe ọkọ mi. It's not about olówó láyé mọ̀, but I mean èèyàn tó máa lè take care ọmọ, tó máa lè I don't even know.